ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbà gbogbo tàdá ìbá. ẹ máa wo ẹgbẹ́ àwọn kí ti gbé o àkíwá kú àṣálẹ́ àkíwá kábọ̀ sórí ètò nílé Àwórì tàṣálẹ́ yìí o èmi mọ́ iná lá o Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dò ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ nìkọ́ ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀ èmi náà rí mútọ́dé sórí ètò talẹ́ yìí mo ń ṣe bá àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba lìtọ́ jẹ́ kí ṣe fún wa lè ní o kì í ṣe mímọ́ ṣe kì í ṣe agbára wa o ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mu ọ̀hún kan lájọṣọ̀nà lájọṣèjẹ́ta lọ́ọ̀sí mọ́ kì í ṣe ọpọlọ́hun ò gbàdúrà òun àwa lè wà láyé kì í ṣe mímọ́ ṣe wa kì í ṣe nípa àwẹ̀ àbí àdúrà wa gbígbà o àmọ́ wúlágbé fọ́lọ́hun lè fi mí dá wa sí àwa dá gbogbo ògo àtọ́láyẹ àdá padà sọ́dọ̀ adẹ́dá àṣẹ̀dá Olúwa ẹ máa gbògo lọ torí ẹ lónìí mo ṣe bá ládéládé ilé Àwórì ọ̀tọ̀kùlú ìlú ìjòyè ẹ̀yin ọba olórí gbogbo ẹ̀yin ìyá wa arúgbó aṣọ mákọlẹ̀ gbogbo pátá ní ìṣèbà lálẹ́ yìí ẹ jẹ́ kí jú mi ṣe kí n lọ rí kí n bọ̀ rí fi níwẹ̀ yìí lédi ẹ̀mí tó kú ẹ̀ mọ́bọ̀ ká tó wá bọ́ sáré ojú agbami ètò ẹ̀jọ́ ká lọ gbọ́ àtẹ̀mú wa àmì padà bọ̀ kéná. ilẹ̀ Àwórì ilé tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí ó di Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣọ̀ fún wàrà ètò yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára kátọ́nà ìfẹ́ sáwà kátọ́nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fin ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹtì lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin lí gbogbo wa ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa ẹja rántí ọ̀hún ọmọ wa èyí òkùnkùn bìrìbìrì ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè lọ́kùnrin ẹtì lóbìnrin ìkúlà ọmọ ló ń dàgbà jùlí ọmọ ọlọ́fin ìdè ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára fún ògo ilẹ̀ wa. fún ògo ilẹ̀ wa ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi yára òun náà làmí sọ ẹ jẹ́ ká fira wa ṣèkóso náà ọmọ ọlọ́fin yẹ ní gbogbo wa wà Àwórì Èkó Àwórì Ògùn ìhòòṣò yẹ ní gbogbo wa wà ẹ jẹ́ ká fira wa ṣèkóso òṣùṣù ọwọ̀ kì í ṣe iṣẹ́ o ọ̀tá ò ní lè ráyè wá rí wa ká tó wá bẹ́ sójú àgbà mi ètò àníṣàlá ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀lí tí mi ti wá lè lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ Mr. Kamaldeen Òjòlówó Adébáyọ̀ Ibrahim Jamiu Prince Kenny Akíòsí Àrẹ̀mọ Olúkòsọ́kọ́ Mr. Olúwatósìn Babátúndé ọba Láńlẹ́gẹ́ Ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí kẹ́pẹ́ fún wa ìlú Ọ̀tà Àwórì ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ọba Oníkọ̀tún Àtẹ̀gbó gbogbo ìlàkí Ọlọ́fin àgbèwà kò ní bàjẹ́ ọba Oyèkàn Alápá tìlú Àpá àkí gbogbo ìlómísùgbà lórí ètò yìí ọba Dr. Abraham Ọ̀yíkìlú Ọ̀gábí Onímèké tìlú Mèké kí ọba pẹ́ gbogbo ìlàkí akẹran onímọ̀ba kun ọmọ akẹran tí ń jẹ́wé gbégbé Razak Aliu Adisa ní ìfitọ̀ọ̀tọ̀ dárúkọ yìí ẹ̀kọ́ ayẹyẹ ọjọ́ bíi ìtọ̀nà ẹ̀ ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé gbogbo yìí ládùúpẹ́ lọ́wọ́ yìí Ọlọ́fin àgbèwà Alhaji Isiaka gbogbo yìí láàkí orí òkìlọ̀ ọ̀hún lẹ́wà ẹ̀kọ́ orí oko délé làṣẹ Èdùmàrè ire lójú owó mi rí ire lójú gbogbo àmà rí
mo dúpẹ́ lọ́wọ́ alájà ẹni ọlọ́run mọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yìí ọba alàgbè èyí lọ jẹ́ àlejò mi lè ní mo kẹ́ ìtìkẹ́ mo kí yí ẹ̀kọ́ ayé ọjọ́ bíi tèní ẹ̀ṣọ̀pẹ́ láyé, mo dúpẹ́ lọ́wọ́ Mrs. Dasliva yálé kan, mo dúpẹ́ lọ́wọ́ yìí alájà Balikis gbogbo ilé akío Adétutù Akínòsí olóyè Saheed Olúsí ààrẹ fún ti Candid Ògbóni ògbó àtọ́ ọlọ́fin àgbèwá kò lè bàjẹ́ láṣẹ Èdùmàrè baálẹ̀ ìlógbò ẹlẹ́gba olóyè Amusa ọkọ̀ ọlú ìlú ìlógbò ẹlẹ́bà ò ní bàjẹ́ o ẹ̀yìn fún wa lókè tàmùtàmù lọ́hún wípé ká máa lò lọ kò ní bàjẹ́ fún wa á máa gbèjò mọ́ láṣẹ Èdùmàrè Alhaji Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́tà ẹ̀tí èyí aṣojú ọlọ́tà gbogbo ìlàkí gbogbo ìlómísù gbá wa o àdúpẹ́ lọ́wọ́ yóò Adéwálé Quadri ọmọ bá wọlẹ̀ gbogbo ìlàkí ẹ̀kúrẹ́ oko délé Ògbóni ògbó àtọ́ kò ní bàjẹ́ o láṣẹ Èdùmàrè Ayọ̀délé Ògúnbíyì Igwe 1 aláṣẹ àti olùdarí ti CCC FTBA International model ní ìjókòó lọ́hún gbé wà ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè àṣẹ pẹ́pẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Monit aṣọ òkè ọ̀hún ló mí ṣe gbogbo àlejò mi lóge ọ̀tẹ̀ ìfimí lọ́kàn balẹ̀ tó tó jọ́ mẹ́ta kan sẹ́yìn ọ̀hún ní kí n fọkàn balẹ̀ pé ọ̀ máa ṣe wọlé fún wa lè kìtìkìtì là o kò ní bàjẹ́ iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè Monit aṣọ òkè àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀kú àdúró tiwa lórí ètò yìí bákan náà mo kí Triple A Royal Store ìyá wa ògbó àtọ́ ajé àmà abúgbàjẹ gbogbo yìí ló wà pẹ̀lú wa lórí ètò yìí o iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ire lójú owó mi ríre lójú gbogbo àmàmà rí bákan náà mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa òṣìṣẹ́ nílẹ̀ Àwórì pápátá ọ̀gá mi Akínòsí Jamiu kẹsì ń rí kíní kí gbogbo ẹ̀mí yọ̀ yìí ọ̀gá mi ló ní kí n máa nìṣó láṣẹ Èdùmàrè ìgbàlè bá dájú yìí lọ ọ̀lí fi wá ṣàwátì o kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ mo lákòókò yìí mo wá fi àkókò yìí rọ gbogbo wa wípé ẹ like page wa o ẹ like page wa bá bá gbéṣẹ́ wọ bẹ́ẹ̀ bá wò ó lè YouTube wa wà bẹ ẹ subscribe sí YouTube channel wa kẹ́ máa wo iṣẹ́ wa lè bẹ ní kìtìkìtì là ẹ subscribe yẹ bá wa share iṣẹ́ wa ní Facebook ọ̀rẹ́ ti kún bí àlè gbọ̀rẹ́ mọ́ ẹ like page wa Facebook nílẹ̀ Àwórì Media là ibẹ̀ náà lẹ ti ń wò wá yìí ẹ like page wa iṣẹ́ yìí kàṣẹ tí mi wò lọ́wọ́ kẹ́ ẹ̀tọ́ bá wa pín fún gbogbo àwọn èèyàn wa ń lè bá yẹ kí dọ̀dọ̀ ń ẹ̀tọ́ bá wa pín fún kí dé ilé kí dóko kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ lálẹ́ yìí mò ń tẹ́sòdè lìyẹ wípé èmi pẹ̀lú àlejò mi pàtàkì lájọ máa wà lórí ètò lè ní èní tó wá jọjọ́ ìbíhun ìyẹn lọ bí pẹ̀lú ìdùnnú oṣùbú láyọ̀ ó wọnú ara wọn lè lí àtẹ̀wá mọ̀ pé ó bọ́ sí ọjọ́ bí ìlìyẹ ká tó wá fi àdéhùn sí ní ṣùgbọ́n ọpẹ́ ní fọ́lọ́hun èmi pẹ̀lú àlejò mi lájọ máa wà lórí ètò lálẹ́ ká máa gbéyẹ̀wò àníká tó sọ̀rọ̀ lórí àṣà wa yìí ká ṣe mí pọn lé gbà ká ṣe mí yẹ sí gbà ìjẹ́ àti mí ṣe ìpìtìyẹ ṣé ìtorí ọ̀làjú ìjà àti ju gbogbo kù ká ti fi tàfàlà tán ìyẹn látọ̀ ní ká tó gbéyẹ̀wò lè ní ìhà alákọsí àṣà yìí bàbá ẹ̀ máa sọ dáadáa àti ilé ló ti bẹ̀rẹ̀ ìhà sí gbogbo àkọsí ìyẹn látọ̀ ní ká tó gbéyẹ̀wò lálẹ́ yìí pẹ̀lú aláìlúwà ọba Maruf Alàgbè Elégùṣì ti ìlú Ọ̀tà lọ́hún àjọ máa wà lórí ètò yìí là ṣùgbọ́n kí n tó lọ gbé wọn wọlé mò ń bọ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó àkínná à ń padà bọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Dìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè Ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé Triple A Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 Triple A Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. bí mo bá dé já. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀
ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá bá dẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlédè àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yìí mẹ́fà fàṣẹ́yìn fún wákàtí ẹ̀wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbẹ́jẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀ Àwórì@gmail.com ẹ̀bí kẹ́ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. Kí ẹ ṣe jẹ́ ìríwẹ́ ẹ jẹ́ ká jọ dòwò pọ̀ kí gbogbo à lè máa ṣe jọ́mújọ́mú ká jẹ́ àmọ́ bugbájẹ́ wàràwàrà òwúlà ẹgbẹ́kulẹ̀ mi ṣe wá káàbá pariwo ká polongo fún gbogbo aráàlú Ògbó pápátá kọ́ lè mọ́kulé ẹ̀mí tà àbí ṣẹ̀kànlẹ̀ ẹ̀mí ṣe lẹ́yìn gbó kí àbá igbe sóde ẹ pè wá ìbàjẹ́ òkú àgbàlá ìbàjẹ́ ayẹyẹ ìṣílé ẹ pè wá síbẹ̀ àgbé kétékété ní gbogbo ayé máa rí kí ẹ ṣe jẹ́ ìríwẹ́ kí n tó bọ́ sí ojú agbámẹ́ tó mú kí gbogbo ilé ti darapọ̀ mọ́ wa lórí ètò lálẹ́ yóò èrò ti pọ̀ níbí rádá Olúmídé Davis ẹ̀yin ti wà pẹ̀lú ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ Adéfowó pé orí owó ẹ̀yin náà ẹ̀ wà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ Adékúnlé àmọ̀ pé ẹ̀yin náà ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ Olórí Mélòó ìyá wa ògbátọ́ kò lè bàjẹ́ Prince Kenny Akínòsí ẹ̀yin ti kẹ́ ẹ̀ wà pẹ̀lú wa ẹni kì ti gbé ìrẹ́lá o Olórí Fatima Alàgbé ẹ̀yin ti kẹ́ mi wò wá lọ́wọ́lọ́wọ́ ìyá wa ẹni ilẹ̀ Àwórì àgbè wa àṣẹ kò lè bàjẹ́ kò lè bàjẹ́ láṣẹ Èdùmàrè Ṣakiru Agbábíàká ẹ̀yin ti kẹ́ mi wò wá lọ́wọ́lọ́wọ́ Àjọṣe Fọláyẹmí ẹ̀yin náà ẹ̀ wà lórí ètò pẹ̀lú wa gbogbo ilé tí wà pẹ̀lú gbogbo àtàwọn láàlẹ́ ìdárúkọ gbogbo ilé àmì kí Ọlọ́fin àgbè wá ṣíṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè kí n tó lọ gbé àlejò mi wọlé ẹ bá mi gbéṣẹ́ fún Monit aṣọ òkè ọmọ tí wàá lè yí wa ẹyẹ gbogbo àlejò níbàgbé wá sórí ètò yìí lọ́mí ṣe lóge àṣẹ̀mí sọ fún wa dáadáa ní gbogbo gbà ẹ bá wa gbéṣẹ́ fún Monit aṣọ òkè gbogbo kùlì bá jẹ mọ́ aṣọ òkè pápátá ìgbàlódé kódà rígindé lọ́ọ́ máa ṣe kódà a ṣe wò rẹ̀ yìí aṣọ òkè lọ́ọ̀ tí mi ṣe sẹ̀ yìí ó yàtọ̀ sí tìyẹ o bẹ́ẹ̀ bá rí mi ẹbẹ́ ṣe ló máa dà pé lèsì oríṣiríṣi rẹ̀ àrà oríṣiríṣi ló wà lọ́hùn lọ́ọ̀ fi mi dá ẹ bá gbéṣẹ́ fún Monit aṣọ òkè ẹ lè pe ẹgbẹ́ dá lọ́hùn lọ́hùn gbé wà ètò wà lé akẹ̀sán kẹ ẹ lè pe Monit aṣọ òkè sórí 07031968743 ẹ bá gbéṣẹ́ fún Monit aṣọ òkè Ọlọ́fin àgbè wá ṣeṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ ire wẹ̀yí lójú owó mi rí ire lójú gbogbo àwọn máa rí o kí ti Monit aṣọ òkè ṣe jẹ́ rẹ̀ máa lọ sọ́dọ̀ Candid collection of Àwórì and descendant in diaspora Candid ó wà lókè òkú lọ́hún ọ̀hún ti kẹ́ ọ̀mí ṣe oríṣiríṣi ara gbogbo àwọn ọmọ Àwórì lè wà lọ́hún lọ́mí ràn lọ́wọ́ àwọn ọmọ aláìní bàbá lè kù díẹ̀ fún kí àtó lè yìí ọ̀nù mi náwó sí yìí lé gbogbo àwọn obì ilé ìyẹ́kọ́ náwó sí ogbó lọ́mí náwó sí ọ̀hún wà lókè òkú lọ́hún ìyẹ́ láṣẹ mi rọ gbogbo ayé pé gbogbo àwọn ọmọ Àwórì lè wà lè yóò dí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ òun lọ́hún káàjọ rìpọ̀ káàjọ kọ́mọ lò bọ́ àrìpọ̀ ejò lómíjọmọ ejò líyà o ìyà olíjà kọ̀ọ̀kan ní wa lágbára Ọlọ́run gbogbo ló máa kórè kó délé bẹ́ẹ̀ bá máa darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹ lọ́hún olóyè ẹni lè jẹ́ ààrẹ òun lọ́wọ́lọ́wọ́ ọ̀hún ló jẹ́ olóyè Saidi Olúsí ẹ lè pe òun sórí +1 73267 83901 ẹ lè pe ààrẹ sórí nọ́mbà yẹn bákan náà chairman membership committee di méjì ọlọ́nàdé
lọ́hùn mi jẹ́ ó wà nílùú Amẹ́ríkà lọ́hùn ẹ lè pè òun sórí +1 240 529 7523 ẹ lè pè òun sórí nọ́mbà yẹ. Bákan náà secretary membership committee Olúmídé Ìdòwú òun wà ní Canada lọ́hùn ẹ lè pè òun sórí +1 647 248 4890 ẹ lè pè òun sórí nọ́mbà yẹn. Kì í ṣe jẹ́ ríwẹ́ ẹ jẹ́ ká jọ rí pò kí a lè yẹ gbogbo wa. Àwórì Day lọ́dọọdún lọ́mí ṣe lọ́dún lè kọjá kòrò jẹ́ kí wáyé ṣùgbọ́n lọ́dún yìí lágbọ́ Ọlọ́run ó wà lé ìpalẹ̀mọ́ rẹ̀ ìyẹn máa wáyé lé Miami ní Florida nílùú Amẹ́ríkà lọ́hùn lé ẹ̀ tí máa wáyé. Bẹ́ẹ̀ bá máa mọ kúlẹ̀kúlẹ̀ lórí Candid ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.awori.org gbogbo kúlẹ̀ bá máa mọ̀ nípa wọn ló wà níbẹ̀. Kò ní bàjẹ́ fún wa Ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa ilẹ̀ Àwórò ní bàjẹ́ irewẹ́ yìí lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o. Màá lọ gbé àlejò mi wọlé ní ìṣẹ̀ yìí. Kábíyèsí o ẹ máa wo. Máa wo. Kí ti gbé o kábíyèsí o. Ó gbére o. Mo ń ṣèbá lórí adé o. Orí adé àgbèyìn o. Àṣẹ Èdùmàrè. Ẹ kú káàtẹ̀ tó tẹ̀síwájú máa kí fún ti ọdún lẹ́mí ṣe lèlé. Ẹ kú ayẹyẹ ọdún ọjọ́ ìbí lè ní ẹ̀ṣọ̀pẹ́ láyé o. Àṣẹ wa o. Lẹ́gbàlẹ́gbà lẹ́ẹ̀ma máa ṣe o nínú owó àlàáfíà ìdẹ̀ra. Ẹ gbó ẹ̀dògbólògbó kájọ. Àṣẹ o. Àlégbò ìtì àwọn olórí a máa ṣiṣẹ́ ìbí o. Àṣẹ o. A ní kí agbéyé wá sórí ètò lálẹ́ ìlà o kí àtọ́ gbé yẹ̀wò lórí àṣà gbígbé àṣà wa lárugẹ. Òun náà látọ̀ ní kátọ́ gbé yẹ̀wò pẹ̀lú ìlàlẹ́ ìtorí àwa mi ṣàkíyèsí wípé ọ̀làjú yìí ó ti mí kó gbogbo kú lọ lóye ọwọ́ wa lílẹ̀ Àwórì kò ẹ̀rí wẹ́lẹ̀ ohun ẹ̀yà mí káṣe mí sọ́tò yìí ọ̀hún kan ọ̀fi kíní ìṣeré rárá. Ìyẹn látọ̀ ní káàpì yìí wà lálẹ́ ìkẹtọ́ wa bá wa dá sí ká tó máa tẹ̀síwájú ẹ bá wa dárúkọ yìí àwa ìtẹ́sòdè lè yìí ṣùgbọ́n kọ́ lè mọ̀ lóòótọ́ wípé ẹ̀yìn láàmì bá sọ̀rọ̀ ẹ bá wa dárúkọ yìí fún gbogbo ọ̀hún lè ń wòye. Ẹ ṣé olóòtú. Orúkọ mi ni Ọba Aláyélúwà Alàgbé Àdìó Maruf Elégùṣì tìlú Ègùṣì Ọ̀tà Àwórì land. Tọ́ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Elégùṣì lé Ọ̀tà ẹyẹ kéèyàn ṣe lè rí gbà débẹ̀ ìtorí èmi ò ìdébẹ̀ mo ìdé ọ̀dọ́ ìyẹ ṣùgbọ́n àǹfààní ọ̀hún lè tọ́ mi gbọ́ wẹ́ kéèyàn ṣe lè rí gbà dọ́dọ̀ yìí bí a bá dé Ọ̀tà libẹ̀. Tí ẹ bá ti dé Ọ̀tà. Bẹ́ẹ̀ni. Ìgà Ègùṣì gángan ó wà ní Orúba ní Ọ̀tà. Ibẹ̀ ni ìgà Ègùṣì wà torí nílùú Ọ̀tà a ní pọ́tàsì mẹ́rin tí a pè ní ìgà mẹ́rin ojúgun mẹ́rin ní ìlú ńlí. Ọ̀dàwọ̀ ni àkọ́rọ̀ náà. A ní Ọ̀tún a ní Òsì a ní Ìjànà a ní Orúba. Ọ̀dàwẹ̀. Nínú Orúba ni Ègùṣì wà orílẹ̀ yẹn wà ní Orúba ṣùgbọ́n ṣá ilẹ̀ ẹbẹ̀ ilẹ̀ Ègùṣì bẹ̀ láti tábà lọ sí ìdíròkò ń sìn ní ọwọ́ ọ̀tún tábàdé àná yẹ sí ní ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ni àti ní ọwọ́ òsì ibẹ̀ ni ilẹ̀ Ègùṣì ti bẹ̀rẹ̀. Ó wá lọ dé ibi iléeṣẹ́ kan tí wọ́n pè ní Ṣẹ̀sí kò dé iléeṣẹ́ yẹn tán ọ̀nà kan wà níbi iléeṣẹ́ ọ̀nà kan wà níbi tó dé iléeṣẹ́ yẹn lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì tọwọ́ ọ̀tún yẹn tábà lọ sọ́nà ìdíròkò ibẹ̀ ni iléèwé the Confidence University wà ọ̀nà tó ń gbà wọbẹ̀ ibẹ̀ ni àlà Ègùṣì àti Ìgbólóyè torí Ègùṣì tó bá tọ́pàá tó gbọ̀n lóye Ègùṣì bá Ìgbólóyè pààlà òun ni so inú Ègùṣì ní iléèwé Confidence University wà inú Ègùṣì náà ni the Bell University wà inú Ègùṣì náà ni May and Baker pharmaceutical company náà ló wà inú Ègùṣì náà ni àìmọ̀léṣẹ́ ńláńlá tó wà ní Ègùṣì ẹ bá ń lọ ẹ̀rí ibì kan ń pè bẹ̀rẹ̀ ní Medicare hospital inú Ègùṣì ló wà.
kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. àṣẹ o. lákòókò tí èyí a máa tùbà á tùṣẹ́ o. àṣẹ lóṣù. ẹ ṣe ká wá lọ sórí kókó wu láàmà gbéyẹ̀wò lálẹ́ ìkábíyèsí. Màá kọ́kọ́ bèrè lé èdè wa. mo rí pé kíní yìí àti mi fẹ́ sọ ìpè ti yẹ àtẹ̀gbọ́tọ̀ àwọn ọmọ láṣẹṣẹ bíṣẹ̀ yóò gbó ara àwọn èèyàn wa lè jẹ́ pé ọ̀hún ìṣe ọmọ ìgbàlódé sẹ yìí ẹlòmíràn tí fẹ́ sọ èdè yìí káṣe máa ṣe gbà lè jẹ́ wípé èdè yìí ò nílò torí identity wa rẹ ẹ jẹ́ ká mú láti bẹ kí n tó máa tẹ̀síwájú. Ó ṣe olóòtú èdè wa kò ní parí lágbára Ọlọ́run. àṣẹ. Èdè Àwórì ó jẹ́ èdè tó dùn gbọ́. Bóyá most of us a ò mọ̀ ọ́ sọ. Èmi tí mo bá sọ̀rọ̀ yìí náà mi ò mọ̀ ọ́ sọ. mo rí i pé kò yọ rárá. kò yọ ó dẹ̀ máa ń wù mí kí n máa gbọ́ kí n máa sọ. Ọmọ mi gbọ́ jù mí lọ. Torí Èkó làwa gbé. Ọmọ ìkéré kó dé padà wá sí ilé. Ṣùgbọ́n ṣe a fi ń kọ́ àwọn ọmọ wa. Torí bàbá mi ó fẹ́ràn èdè Àwórì gan-an ó máa ń sọ ó dẹ̀ máa fi ń kọ́ ọmọ. Kò sọ́mọ bí wọ́n máa ṣe èdè Àwórì sí òní dání lóhùn. ó dáwẹ́. Èmi fi ń kọ́ ọmọ tèmi báwọn náà tiẹ̀ gbọ́ àwọn ọmọ wa gbọ́. ó dáa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. àṣẹ o. Ọlọ́fin àgbè wa ẹ ṣáà bá mi dúró sórí ìlà gbogbo ilé ń wo wá lílé bóyá iléeṣẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayárabíàṣá èmi pẹ̀lú aláìlúwà ọba Maruf Alàgbé Elégùṣì ti ìlú Ọ̀tà Àwórì lọ́hún àjọ wà lórí ètò lálẹ́ ìlà àníkájọ gbé ọ̀rọ̀ àṣà òun láníkájọ gbé yẹ̀wò lálẹ́ ìtorí àrí wípé ọ̀làjú yìí ó tún ṣe lẹ́gbẹ̀kóṣó ó tọ́ bàjẹ́ lẹ́gbẹ̀kóṣó ìyẹn látọ́ ní ká gbé yẹ̀wò torí kíní yóò gbọ́dọ̀ kú kò ẹ̀ gbọ́dọ̀ lọ fún àǹfààní ilé ìbáṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ̀ máa bá wa ká lọ lórí ètò yìí kábíyèsí o. lótú. ẹ ṣe ìyẹ́ ti èdè ìyẹ́ fara pẹ́sẹ́ gbẹ́bẹ́ ẹ ti sọ̀sẹ̀ yìí ká máa jùlẹ̀ kí gbogbo wa ká gbìyànjú ká máa bá àwọn ọmọ sọ ó ṣe pàtàkì fún wa nítorí ara àwọn ọmọ mi ẹ lè jẹ́ wípé káàmí sọ yìí ọmọ mi ọmọ orúkọ àdúgbò rẹ bó bá dọ̀rọ̀ pọ̀ lọ léèwé bó bá ní kọ́ lọ bó bá ń béèrè àwọn kan máa wírú ká máa wírù là ẹ jẹ́ ká máa sọ bí láti jáde wá fún àwọn ọmọ wa àbáwá lè èyí ó dí ó ṣe pàtàkì kọ́ mọ́ ọmọ orúkọ àdúgbò kí mọ bí lígbé ti wá ìyẹn ló dáa nítorí a lè sọ wípé a ò ní pàdé ní ìsàlẹ̀ ká lọ pàdé lòkè Ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ fún wa kábíyèsí àwọn ikú àbáláyé wa ìyẹ̀kẹ́ àtọ́tìmí fi ọ̀làjú àtọ́tìmí fi ṣe àkóbá fúnra wa pẹ̀lú yẹ ìdíjẹ́ wípé kódà púpọ̀ ní kú lọ́hun ògbóni wa òun fílẹ̀ lè jẹ́ kú àmúṣagbára gbogbo ẹ̀ àti torí pé ẹ̀sìn dèsẹ̀ yìí ọ̀làjú àti fi da gbogbo kùnù ẹlòmíẹ́ lọ dànù ẹlòmíẹ́ di bàjẹ́ ẹlòmíẹ́ fọ́ oríṣiríṣi lómi ṣẹlẹ̀ káàtọ́ ìmáa ṣe yẹ sí ìtorí lìṣẹ̀ yìí àwáṣẹ̀ wá mi wòye wípé ikú lé ọ̀hún èèyàn wa wọn ogbó mi bàjẹ́ yìí ṣẹ̀ yìí ní gbangba ọ̀tọ́ mi lọ sáṣá bẹ̀rẹ̀ lè kọ̀kọ̀ káì máa ṣe yẹ sí ẹ̀tọ́ làwa lọ yẹ lórí tìyẹ. olóòtú ẹkú ohun Àwórì àgbè wa. àṣẹ. ìlú Yorùbá ò ní bàjẹ́ ìlú Àwórì ò ní dàrú. àṣẹ Èdùmàrè. dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ìwà ọ̀tọ̀ àti wá mú àwa Yorùbá àti wá mú gbogbo ẹ̀ ká dàpọ̀ mọ́ra wọn kò jí a mọ̀ àṣà àti ẹ̀sìn àti ìwà àwọn mùsùlùmí sọ pé fìwà kẹ́sìn fẹ̀sìn kún wà fẹ̀sìn kún wà ṣe ní pé àwọn yẹn ọ́ separate ẹ̀ àṣà wa tí a bá fẹ́ kó lọ sí ibi tí a fẹ́ àwọn bàbá wọn máa ń pòwe kan ọ ní òṣàdá bá ń sìn tá ò bá fi tọmọdé sí
òṣà yẹn máa parẹ́ ni. a kú pápátá. mo ní àǹfààní nígbà tí mo kọ́kọ́ jí mo láìkí eégún gan. mo láìkí eégún. mo wá lọ sí Mẹ́kà 2005 mo kọ́ lọ sí Mẹ́kà. nígbà tí mo dé Mẹ́kà mo ní mi ò ní wo eégún mọ́. mi ò tẹ̀lé bá wọn ṣe eégún mọ́. mi ò tẹ̀lé bá wọn wò. mi ò wá wò mọ́. mi ò bá wọn ṣe mọ́. wọ́n lọ sí Portugal ní 2009 wọ́n wà ní kàfíìn kan mo ń mu tíì ní bá rí àwọn eégún tó ń bọ̀. wọ́n rò pé ṣé eégún lélẹ̀ àbí kí ni mo ṣáà fọ́ sára láti bí lọ́wọ́ ìmọ̀ ẹ̀ pé kí ni àwọn kíní yìí ó ní masquerade masquerade kẹ̀ lójú mi ń ṣó ni ọkọ̀ wọn bọ̀ ní méjì mọ̀tàlá di mẹ́ta mọ̀tàlá di mẹ́rin wọ́n ṣáà ń pọ̀ sí wọ́n bọ̀ ní batch by batch nípele nípele. ó tún wá bèèrè lọ́wọ́ òyìnbó yẹn wọ́n níbo ló ń lọ wọ́n ní wọ́n lọ sí ìgbàlẹ̀ wọn ó fún òyìnbó sọ fún mi bẹ́ẹ̀. mo ní ṣìyàn lè wọ bẹ̀ wọ́n ní ìyànjá kí n wọ bẹ̀ lókè. mo tún wá dúró mo tún wá rí nígbà tó ń bọ̀ mo wá lọ kó sí wọn ní àárín bóyá máa nà mí bóyá máa ṣe ẹ̀rọ fún mi wọ́n ṣe ẹ̀rọ fún mi wọ́n tún bá mi jó ni wọ́n múra bí egungun wa ìbà gangan wọ́n wá to ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ wọ́n to àjà mẹ́sẹ̀ wọ́n wá ní àjà ibi tí olóòṣà olóòtú láìjọ́ ẹ̀ mo ti pinnu pé àwọn atásọ pé àṣẹ ẹ̀sìn yín mọ́ àṣẹ àfẹ́sìnì àwọn òyìnbó wọn fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ́. kó wa lọ́bẹ̀ lọ. láti gbà mo ti ń wégún padà o mi ò ṣe gún mọ́ o mo ti ń wégún padà. ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ máa bẹ àwọn òbí wa pàtàkì àwọn tó pé tá a pẹ́ wa ní mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé àbẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé ti wà kí méjì tó dé kábàáyé kó parẹ́ àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìwà ọ̀tọ̀. ẹ kú ohun kábíyèsí. bẹ́ẹ̀ mi ṣe wà yìí láì àwọn tí mo jọba láti 2016 torí pé mo di ọba ní 2019 ni mo ti ń revive mo ti ń ṣe àwọn òṣàlẹ̀ wa ni mo ti ń pè wọ́n padà wọ́n ti ń bá mi bọ́ wọ́n jẹ́ ń dáhùn wọ́n ń jẹ́. àwọn ológun máa ń kọ́ni kan ní egungun ń bẹ bíi tàtijọ́ òrìṣà ń bẹ bíi tàtijọ́ o àwa la ò sìn bàbá bíi tàtijọ́. ọ̀rọ̀ rẹ̀ kí nìyẹn ó sì wà ń bẹ̀ tábà èmi ò tiẹ̀ fẹ́ kó parun kò dẹ̀ ní parun nítorí ìjọba sí. àṣẹ Èdùmàrè ẹ ṣe kábíyèsí ẹ kú ohun kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin lè darapọ̀ mọ́ wa lórí ètò kábíyèsí ẹsẹ̀ ìbá mi dúró sórí ìlàyẹ̀ o gbogbo ẹ̀yin lè darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo inú mi rí ìyá wa ọlọ́mọ plenty Ọbátúlà ọ̀hún náà ọ̀hún wà lórí ètò ẹni ẹ kú ètò olóòtú ìyànjú làmígbà Zainab Akínrẹ̀mí gbogbo yìí ló mi wò wá lọ èrò ti pọ̀ lórí ìlà ogbó lọ darapọ̀ mọ́ wa mú mi bọ̀ kí ná kí n tó tọ́ tẹ̀síwájú pẹ̀lú kábíyèsí ẹ jẹ́ kí n ká lọ gbọ́ ìpolówó wa à ń padà bọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Dìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí ṣòkòtò ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Ìdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. Kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ẹ bá wa báwọn rajà AAA Royal Store Ìdíọ̀kẹ́ lọ́hún gbé wà
ọ̀hún wà pẹ̀lú wa lórí ètò yìí, gbogbo ohun ló mí tì wá lè lórí ètò yìí. Ẹ jẹ́ ká pọ́nkú wa lé tẹnitẹni tàkísà ta tàn. Ẹ jẹ́ ká gbékulẹ̀ ẹlẹ́mìíta ẹgbẹ́ wá sórí ètò yìí ká máa bá ìpolongo ẹ fún gbogbo aráyé gbọ́ ká jẹ́ àmà abúgbájẹ wìtìwìtì kí ẹ ṣe jẹ́ ríwẹ́. Kábíyèsí o. Olóòtú. Ẹ ṣe ẹ kú ìdúró. Ẹ ṣe o. Màá tó wá lọ́sẹ̀ yìí àlàyé lẹ ṣe fún mi, inú mi dùn pẹ̀lú gbogbo àlàyé lẹ ti ṣe. Ẹ ti jáde, ẹ ti rìnrìn àjò lọ sílẹ̀ àwọn aláwọ̀ funfun, ẹ ti rí kọ̀ṣe mi ṣe sí. Ọlọ́run á jẹ́ kọ̀wọ̀n èèyàn wa ń kọ́ gbọ́. Òun náà làmí sọ yìí, ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà, ẹ má jẹ́ àmúmọ́ra wọn ẹyé. Kábíyèsí, ọ̀nà sáà lè gbégbà lísẹ̀ yìí mú tẹ̀mí kí Àwórì tourism ọ̀hún wà ní Ọ̀tà lọ́hún káì máa ṣe ìgbàlì jẹ́ wípé àwọn ikú làwa náà ní ìyíṣẹ́ yìí ẹ wo lí ọdọọdún lífẹ̀ oríṣiríṣi ọdún ló mi wáyé, ọ̀míṣe ọlọ́jọ́, ọ̀míṣe oríṣiríṣi lílẹ̀ wa l'Àwórì bí yìí. Báwa náà bá tún àwọn kú wa ṣe, àwọn àlejò lè máa wá ká máa wá wò káì máa ṣèyẹ gbà káì máa ṣe gbà lè jẹ́ wípé ikú wa gbó òun láàmì sọ yìí ká tún ṣe kí wà lè bá mú lè jẹ́ wípé bọ́wọn èèyàn bá rí kẹ́ ọ̀ní ọ̀hún ṣé kí ní ire àbí ṣe kìí ṣe kú láti mírìlì ẹ̀rẹ́ ọ̀nà òun láàlẹ́ gbé ẹgbà lè jẹ́ wípé ikú wa àwa náà àtúnṣe àwọn èèyàn ọmọ àfowó wò kódà bí ọba ṣe lè lu Àwórì kan lọ́dún yìí ọ̀tọ̀ lè gbé lọ sí ìlú Àwórì mí ẹ ìdàgbàsókè á máa wọ̀lú ọjà á máa tà bá àlejò bá wọ̀lú oríṣiríṣi bá bá lọ sífẹ̀ lọ́dọọdún ó níye ní mi wọlé sí ìlú yẹun lé ọ̀hún lọ́jà títà lé oríṣiríṣi ogbó ọrọ̀ ajé á tẹ̀síwájú. Ọ̀nà sáwa náà lè gbégbà lílẹ̀ Àwórì wa níjẹ́ wípé àwọn ikú wa láàní yìí àtúnṣe àwọn èèyàn á máa wá àwọn máa wò. Ẹ ṣé olóòtú. Kábíyèsí. Ilẹ̀ Àwórì kò ní bàjẹ́. Àṣẹ Èdùmàrè. Àṣẹrú l'Àwórì rẹ̀ àní ṣẹrú lágbára Ọlọ́run. Àṣẹ. Àwọn lè máa tì wá lẹ́yìn. Àṣẹ. Àti nígbà tí aláyé ti dáyé láti mọ̀ yí pé ìṣẹ̀ṣe òun làgbà. Bẹ́ẹ̀ni. Ọdọọdún la máa ń lọ sí Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. La máa ń lọ bá wọn ṣe ọdún ajé ọdún gbogbo ọdún ọmọ iléyá gbogbo ẹni máa ń lọ. Ibùgbọ́n wọn bá wọn lọ sí Amẹ́ríkà láti lọ wo ètò Àwórì kádìtì àwọn kádìtì wọn ṣe ní láṣẹ mo wà pẹ̀lú wọn. Ọdún yìí náà lágbára wọn ṣojú ẹ̀mí mi. Àmín àṣẹ Èdùmàrè. Mo máa ń fa àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọba wa Pọfẹ́sọ̀ Ọbaláńlẹ́gẹ́. Kábíyèsí o kọ́ bá pẹ́ o. Ọbaláńlẹ́gẹ́ ẹkùn kejì. Ọba ìṣẹ́ pé alákọ̀wé ni pòfẹ́sọ̀ ni. Bẹ́ẹ̀ni. Bó jẹ́ pòfẹ́sọ̀ tó kò fi àṣà ìbílẹ̀ kò fi ṣeré rárá. Tẹ́ ẹ bá wò nínú ọdún yìí a ti ṣe ọdún ajé lọ́tà. Bẹ́ẹ̀ni. Tí ò dẹ̀ ṣẹlẹ̀ rí. Tó jẹ́ pé Ifẹ̀ la máa ti ń lọ ṣe àjọ máa ń lọ ni. Ṣùgbọ́n lọ́dún yìí àwọn náà sọ pé a máa ṣe nílùú wa. Ṣe ajẹ́lajé ń jẹ́. Bẹ́ẹ̀ni. Nílùú Ọ̀tà a ti ṣe ọdún eégún tí gbogbo àgbáyé wá wò. Ní ọba Ìdíọ̀kẹ́ òun náà ti ṣe àyèmọye nǹkan. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé nǹkan ìbílẹ̀ nǹkan àṣà. Bẹ́ẹ̀ni. Báwọn ṣe ń ṣe tèmi náà bá ń ṣe bẹ́ẹ̀ táwọn tìbí náà ń ṣe bẹ́ẹ̀ bóyá máa rí nìyẹn. Kò ní kí níyàn ò ní parẹ́. Èmi máa rọ gbogbo àwọn aládéládé nínú àtàjọ ọmọ Àwórì. Kí á pawọ́pọ̀ ká ṣe káwọ́dún kọ́tà máa tó máa pa gbogbo wa papọ̀. Ẹ kú ohun Kábíyèsí. Eégún Ọ̀tà ń ṣe eégún tiẹ̀ lọ́tọ̀. Mo bá sọ̀rọ̀ sí Òṣòkè ń ṣe tiwọn lọ́tọ̀. Òṣòkè ń ṣe ọdún eégún lọ́tọ̀ mi máa sọ̀rọ̀ yìí. Bóyá ọdún kan la máa wá ni o. Àwọn Èkó wọ́n ń ṣọdún Ẹgba. Bẹ́ẹ̀ni. Ẹgba táwọn sọ̀rọ̀ yìí náà wà ń lu tèmi Légùṣì. Bẹ́ẹ̀ni. Ó wà Légùṣì. Tébí náà bá bẹ̀rẹ̀ sí ṣọdún sí bóyá ọdún tó ń bọ̀ yìí sí ìbí náà máa ṣọdún máa gba ọdún.
àjọṣọdún mo ní ọdún òṣàkọ́ lẹ́lu tèmi náà tó ń bọ tí tó ń pè ní òtúkú náà babaláwa ń bọ. ìyẹn ó wà lé agbègbè Badagry lọ ń kẹ́lẹ̀ ìlú kan lọ́nkẹ́ Láràrọ̀mí. ibi náà ti wá yà á lọ sọ́hùn. ó wà Láràrọ̀mí. ọ̀tọ́ ti wá yóò òtúkú lọ sí ọ̀hún ẹ̀bẹ̀ lọ gbogbo wọn inú ilé òòṣà àwọn bàbá ńlá mi ni. tí a bá ń ṣe ọdún ẹ̀ táwọn tèkó wá ti gbó wá ìlú á máa dùn ẹ̀bẹ̀ ni máa bẹ̀ máa rọ gbogbo wa ni bóyá káwa Àwórì ẹ rí pé ní ọdún tó kọjá ta lọ sí Ọlọ́fin bẹ́ẹ̀ni ta lọ sí àwọn ọmọ Iléyá ní Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Ògúnwùsì bẹ́ẹ̀ni Ọọ̀ni Ifẹ̀ ó ní ọ̀yà pọ́ọ̀tù kan fún wa pé tó jẹ́ àwa ọmọ Àwórì lání wọ́n dẹ̀ gbé àmì kan fún wa pé àmì wa ni wọ́n tó bá dọdọ ọdún àwọn máa bá wa ibi tó bá ti gbé sí àwọn bá ṣàjọyọ̀ ẹ̀bẹ̀ tí máa bẹ̀ ni pé bóyá ọ̀tà láti máa kọ́ bẹ̀rẹ̀ ni o torí mi ò náà ti máa kọ́ bẹ̀rẹ̀ ìta ti fẹ́ bẹ̀rẹ̀ kí gbogbo wa ká tú yáyà kájọ ṣe gbọ́dọ̀ tó ń bọ̀ ká tó gbé lọ sí ìlú mi ká tó tú yáyà ká jọ lọ ṣe a ti di ẹ̀kọ́ṣọ́ náà nìyẹn àṣàyàn ò parẹ́ mọ́ nìyẹn àbúrò máa lọ sí a ti kó nílé Ifẹ̀ a ti yà ó yẹ kó máa bá aṣọ ọdún kíkà tó máa lọ sílé láṣọ ọdún káwọn náà máa bá aṣọ ọdún lè yí ni àmọ́ tẹ́mi lè fún gbogbo àwọn ọba ládéládé ní àti gbogbo ọmọ Àwórì lẹ́kọ̀ọ́ ni o níbikíbi káwọn tó wà ń lo ìgbóná kan wálé ẹ rí pé ibi ìlú tí a bá ti ṣọdún yẹn ọrọ̀ ajé ibẹ̀ ó tún máa gbọ́ sókè. kódà ṣé bóun ní sọ yìí ó ní iye ní màmá wọlé fún lọ́dọọdún Ìfẹ́ láàmì lọ èrò ìbù àyà ju. ìbù àyà èyí tá a lọ kọjá yìí àárò tẹ́lẹ̀ sùn. èrò ìbù àyà. ẹ wo mo bá kọ́ta ṣe lọ́tà kí kábíyèsí wa ṣọdún ajé. bẹ́ẹ̀ni. káàdọ̀ ká fẹ́ ṣọdún ajé àwọn oníṣẹ́ gbọ́ àwọn ìgbèríko gbogbo wọn ká wá kọ́ ṣọdún ajé níjẹ́ kọ́ṣọ́ náà. èrò ẹ̀ pọ̀ ọrọ̀ ajé wa tún tẹ̀síwájú. bẹ́ẹ̀ni ọdún eégún Ọ̀tà ọdún mẹ́ta bí mẹ́rin ló máa ń ṣe kì í ṣe ọdún tó ń ṣe lọ́dọọdún. bẹ́ẹ̀ tó bá jẹ́ ọdún kọ̀ọ̀dá máa wá tá a máa jọ máa ṣe papọ̀ tó máa kó gbogbo wa àti ọmọ tó wà lẹ́kọ̀ọ́ ni àti tó wà ní òyìnbó tó gbọ́ máa wá jẹ́ wọ́n ń ṣọdún Àwórì o bóde ìjà Àwórì dínà láwọn máa ṣe ọmọ Ọlọ́fin ni gbogbo wa ọmọ Ọlọ́fin láwọn máa ṣe náà tájọ máa ṣe àmọ́ tìmí sí wọn nìyẹn ẹ máa tún ṣe Àwórì mi ò jágere kò sí wàhálà gbogbo ọ̀hún ẹgbẹ́ wa ló mi gbọ́ kulẹ̀ mi sọ kò sí wàhálà Ọlọ́fin àgbèrè kábíyèsí ẹsẹ̀ ìbá mi dúró sórí ìlà yẹn o gbogbo ara lé ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ lérú aláìlúwà ọba Maruf Alàgbé Elégùṣì tìlú Ọ̀tà Àwórì lọ́hùn àjọ wà lórí ètò lè àtẹ̀kan òun náà làmì gbé yẹ̀wò yẹ ẹ wo àlàyé lọ́ọ́ ṣe fún àṣẹ yìí lẹ́sẹsẹ ẹ jẹ́ ká pọ́nkú wa lé ẹ jẹ́ kí gbogbo wa ká parapọ̀ káwa ọjọ́ kó ṣó bọ́dún kan ló máa pa gbogbo wa pọ̀ l'Àwórì gbogbo bí l'Àwórì bá wà pápátá ìlú lọ́ba gbé sí lọ́dọọdún ọrọ̀ ajé á máa wọ̀lú yẹ oríṣiríṣi ló máa wọ̀lú yẹ ẹyẹ àwọn ìlú lè tó wá gbó àáríkọ̀ṣe mi ṣe sí Àwórì ṣẹ̀ ti pẹ́ Ọlọ́fin àgbèrè kò lè bàjẹ́ fún wa gbogbo ilé ìdarapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ìpátá ní ìrí olórí Fatima gbogbo yìí ló wà pẹ̀lú wa àwọn èèyàn ń darapọ̀ mọ́ wa dáadáa lórí ètò lè alẹ́ yìí kí ẹ ṣe jẹ́ rẹ kábíyèsí o olótú ẹ ṣe ẹ kú ìdúró èyí ni tí wọ́n máa bèrè sẹ̀ yìí òun ni ọ̀rọ̀ ìfẹ́ yìí kàlẹ́ àjọṣepọ̀ ìfẹ́ láàrin àwọn ọmọ Àwórì fún àpẹẹrẹ kí n tó tẹ̀síwájú ẹ ṣe kinní kan lè jọ mí lójú ó dùn mọ́ mi gan ní ìgbà ní Ọlọ́ta ṣe ọlọ́dún mẹ́ta yìí láàfin wá síbẹ̀ ìgbà lọ́ọ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì nítorí àgbé mọ́tò wa ìgbà náà máa lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ bẹ́ẹ̀ ó ti di kìtìkìtì ó wá kú káṣe máa dọ̀hún pẹ̀lú àwọn irinṣẹ́ wa gbogbo pẹ̀lú àwọn alájọṣiṣẹ́ wa
mo wá kí ní tilẹ̀ tọ́lọ́run nínú ọdún kẹta ilé mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ yìí mo mi gbọ́rúkọ yẹ ṣùgbọ́n èyí mọ̀ mí èmi ò mọ̀ yìí láàrí yẹ ẹ pè mí là ẹ wá bóyá mo kí yí ẹ wá dà ìgbàlẹ̀ wa dárúkọ mọ́dà mo ti ń gbọ́rúkọ yẹ o ọjọ́ yẹ lé mi ṣẹ̀ṣẹ̀ rí ká mọ̀ yìí kí máa fà jáde fún àwọn èèyàn wa mo ń sẹ́ ń gbó káwọn èèyàn wa gbogbo alébà wà lépo agbára ká tọ́ mo ń fẹ́ ká mú kankan nínú ikú ní mi ṣàlàyé yìí ìgbà lá máa lọ ṣọ́ọ̀ṣì ẹ kò sí mọ́tò lá máa wọ̀ ọ́ ti di gìrìgìrì mo wá rí yí ọ̀nà kábíyèsí mo ń bèrè ṣọ́ọ̀ṣì yẹ lọ́wọ́ yìí là ẹ wá sọ fún mi pé àwa mẹ́lú lómi lọ mo ní àwa mẹ́rin ni o mọ́tò lẹ́yìn máa wọ̀ ẹ kú òun náà fún wa ẹ fi wá sí ẹ fi mí sí mọ́tò ọba kan mi ò rántí orúkọ ọba yẹn lọ́wọ́lọ́wọ́ ọ̀sẹ̀ yìí ẹ fi mí sí mọ́tò ọba yẹn àwọn èèyàn mi lẹ́kùn kẹ́ gbogbo ohun lẹ̀ mú sí mọ́tò kó tó di pé èyí ṣẹ̀ṣẹ̀ lọ wọ mọ́tò mí ẹ báwa lọ́hùn ìgbà náà tó ṣe tán èmi ti wọ mọ́tò lé ẹ fi mí sí ọba yẹn àwọn èèyàn wa mo rò pé ìgbà lọ́ọ̀ mi bọ̀ ó dàbẹ́ pé bóyá mọ́tò fẹ́ jẹ pé ó tọ́já òun lẹ̀ ẹ̀tọ́ rí òun òun ló ti fi ṣàlàyé fún mi lè gbé yìí o wípé ẹ dúró ẹ̀tọ́ mú un sí mọ́tò bá a bá mi ṣe bẹ́ẹ̀ yìí pẹ̀lú ra wa kódà kò ti ní kù síbì kan ó jẹ́ ìdùnnú fún mi ó sì wú mi kódà mo sọ wípé ikúre ló máa kàn wá o ikúre ló máa kàn yìí lè Ègùṣì bẹ lágbọ́ Ọlọ́run àwa náà ẹ̀rọ wa dáadáa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè bá a bá mi ṣe bẹ́ẹ̀ yìí fúnra wa kò ti ní kù síbì kan bí ó bá mi borí bá mi dùn káàmọ́ kó ti kan bí lọ́nà ẹnìkan pè mí lọ́nà ó mi wò ètò yìí là torí ó mọ̀ pé ètò Àwórì là mò ń fẹ́ káwọn èèyàn wa ń kọ́ máa dékún ní mi sọ yìí ó mọ̀ pé ètò Àwórì là ìgbàlè pè mí ló bá ní nílé Àwórì nǹkan kan ní ó ṣe kí mi ogbo ó wá sọ ẹ̀rú nú ẹ̀ hàn ó ní ọmọ ìlú ó sọ bí ìlú bí lè jẹ́ nínú ìgboro Èkó lè èyí náà lá o ó lóun fẹ́ gbàwé ọmọ nílùú ó dàbí pé ó máa díje fún kọkàn ó ti lọ gba ti local government ó fẹ́ lọ gba ti ilé ọba ìgbàlè lọ sí ọ̀dọ̀ ọba ìyẹn sọ fún bóyá ìyẹn sẹ̀mí yí ọ̀fúnlíwé yẹ ó wá jẹ́ kulí ìdún gan ìgbàlè pè mí ká mi ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún mi mò ń wò pé èmi mi rò lọ́kàn pé èmi ló mi ṣàlàyé fún ipò síkú ní ilé ṣe sí ọ̀rọ̀ yìí mi ò lè lọ sí ọ̀dọ̀ ọba ẹlẹ́ tv ìṣẹ̀ká ní kí ìdíkọ̀ ṣe wẹ̀ ó sọ débi wípé ọ̀mí ń fún ọ̀hún àlejò líìwé ọmọ nílùú mẹ̀lúmẹ̀lú lì tó wá jẹ́ tòun lì jọmọ nílé kí nìyẹn dùn ṣùgbọ́n mo wá pè é ṣàkíyèsí kan mo nírú ẹ̀ ìṣẹ̀lẹ̀ sí mi rí mo máa gbàwé kan lè gbà ẹni ó wá jẹ mọ́ pé mo fẹ́ gbàwé ọmọ nílùú ìbílẹ̀ mi náà lọ mi ò rí gbà libẹ̀ o mi ò rí gbà o wà lè ní wà lọ lálá o ibò mí ẹ ní ìṣẹ̀ṣẹ̀ tó lọ níjẹ́ ọ̀dọ̀ ọba mí ẹ mò ń forúkọ ọba ẹ láṣẹrí ìjókòó ní ìwà lọ́ọ̀lọ́ ṣe gbogbo kú fún mi sísì bẹ́ẹ̀ yìí ọ̀gbà lọ́wọ́ mi líjọ́ yẹn kó tó di pé ọ fún mi léèwé yẹ kí n tó kó bẹ ìgbà lọ́kùnrin yìí ṣàlàyé mo sẹ́ bẹ́ẹ̀ mo ní ikú lè mí sọ yìí ó ilé ìgbàlẹ̀ under local government lè wà ọ̀hún ìjọba fún àwọn white chief mi ẹ ní orí ọ̀fẹ́ yẹ lẹ́tí fọ́mọ àwọn ọmọ ìlú lé ìwé ìgbèlú mo sẹ́ ṣàlàyé ẹ̀ fún lé ọ̀rọ̀ náà ní mi sọ fún yìí ó mò ń rọ̀ kábẹ́ pé kíṣẹ́ yìí kí má bínú káì máa ṣe gbà mo mi lọ́pọ̀ gbà àwa Àwórì ìgbà mí ẹ àánú ara wa kì í ṣe wá bó àmọ̀rí ìbá kú kò yẹ kí rí wẹ́ bí nǹkan bá bọ́wọ́ bá kò sí gbogbo ẹ̀yà níwà lára bí nǹkan bá ṣe kọ́nà báyìí gbogbo ara ló máa kàn káì máa ṣe gbà lè jẹ́ pé ìfẹ́ yìí á padà ṣe bó ní ìsọ̀sẹ̀ yìí ọba mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ gbogbo ẹ̀yìn ládéládé o ọ̀hún aṣíwájú àmì ọ̀gbójúlẹ̀ rárá débi pé àwọn ọmọ àtẹ̀súnmọ́ ohun káyọ̀ mọ́ ohun bẹ́ẹ̀mi bá rí ọ̀hún ládéládé wa lòdè níjẹ́ l'Àwórì bọ́rọ̀ bá lọ sí òkè ìṣọ̀kan mi bá rí ohun lòdè níjẹ́ ọba Àwórì inú mi dùn bí mi ò bá mọ̀ ẹ́ màá déwájú ẹ̀ ká yẹ torí mo mọ̀ pé èèyàn mi ló wà káì máa ṣe gbàlì jẹ́ pé ìfẹ́ yìí gbogbo wa kò yẹ kọ́ mọ wa kan máa ráhùn ikú lé òsí fọ̀wọ́n ẹ̀yà mi ẹ̀rẹ́ káì máa ṣe gbà kábíyèsí lè jẹ́ pé ìfẹ́ yìí á padà sáàárín wa l'Àwórì dáadáa. ẹ ṣe kábíyèsí àbí olótùú ẹ kú ohun àrùn yóò ní há. àṣẹ Èdùmàrè.
áńtẹ́mù àwòrán kà kọ̀ọ̀kan ó ní ìfẹ́ ìhòníṣà ìfẹ́ ìhònítì ìfẹ́ òyàrá ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa àìnífẹ̀ẹ́ náà ló ń jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nílé Àwórì kó máa ṣẹlẹ̀ sí wa. èmi mú ìrìn àjò gan mo wọ́n yín ṣe lọ́hùn-ún mo ti dé ìlú jẹ́ tó bá kí wọn káàárọ̀ ní dẹ́ lóhùn rí wọ́n jẹ́ gbọ́ Yorùbá mo tẹ̀ ti dé ìlú jẹ́ pé wọ́n gbọ́ Yorùbá tó bá pé good morning wọ́n máa dẹ́ lóhùn mo lọ sílùú kan mọ́tà náà ń pè ní etí Italy èmi àtọmọ mi obìnrin lájọ lọ àti ẹnìkan ajẹ́ mẹ́ta àmọ́ bí kankan lu yẹn rárá nígbà tá a dé bẹ́ẹ̀ tá a kí wọn good morning wọ́n máa good morning ẹ̀rín náà máa fi dá wọn arẹ́rìn ni wọ́n máa fẹ̀yẹ́ dá lóhùn ni àdẹ̀mọ̀ wọn rí kàbọ̀sọ̀ pé yàtọ̀ pọ́nmọ́ ló ṣe ń fẹ̀rín dá lóhùn bẹ́ẹ̀ ni bàbá kí wọ́n lé oúnjẹ wọ́n máa dá lóhùn wọ́n máa fẹ̀rín sí ni ìlú yẹn wá ọmọ mi tí wọ́n kọ́ mi lọ kò lọ sí lóyìnbó rí kò lọ́dọ̀ kan rí inú yẹn wá ń dùn irú ìlú òlélẹ yìí dáàdì ṣé bí ìlú ìbò ṣe rí ìmúlí bẹ́ẹ̀ ni nígbà tó mọ̀ mí délé wọ́n ṣe ń kí wọn lọ́hùn good morning kọ̀lẹ́rìn jíìsì wọ́n máa ń ṣe nìyẹn. so àwa èèyàn ẹ̀dá tọ́lọ́hún dá oríṣiríṣi ni wá ìgbéraga ti pọ̀ jù ẹlòmíì ibi tó ikò tó dé kòròkò máa débẹ̀. ọkàn bá rẹ níbẹ̀ là. ọkàn tẹ̀ bá rẹ níbẹ̀ ni èmi dúpẹ́ fún Ọlọ́run ba mo dúpẹ́ fún ọba wa ọba pọfẹsọ Kabiru Ọbalálẹ́gẹ́ ìjọba tiwa nílé Àwórì tó jẹ́ bàbá gbogbo wa nílùú Ọ̀tà àwọn ọba táwa lábẹ́ ẹ lè kọ́lẹ̀kùn ọba tiwa kábíyèsí ọlọ́tà kó má ṣílẹ̀kùn fún yín bẹ́ẹ̀ kọ́ lóru aṣílẹ̀kùn fún yín bẹ́ẹ̀ kọ́ lọ́sọ̀ aṣílẹ̀kùn fún yín bẹ́ẹ̀ fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ fún ẹ̀ ló máa dìde ló máa ṣe fún yín nígbà tó aṣáájú wa ti ń ṣe bẹ́ẹ̀ kí làwọn èèyàn wa jẹ́ tá à ní lè ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ̀. àwa kò ṣe bàbá wa làwa ń ṣe ọ̀dẹ̀ náà ọmọ kì í bá tèmi bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ kó ṣaṣọ oró kó ṣaṣọ mú. bẹ́ẹ̀ni tó tó kábíyèsí o. èyí tá a bá lọ kábíyèsí ti wà làwa ń ṣe àwa tí lọ́ba mi tó ń ṣe kọ́tẹ́ ẹ̀ sọ yìí. tẹ́lẹ̀ máa rí ẹ̀fẹ́ lè sọ pé bóyá òun ni president Nàìjíríà bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ṣá ẹ bá kọlẹ̀kùn tó ọba ọlọ́tà ẹ máa rí ni o àwa gan náà tájọ́ ọmọ ẹ̀ náà fẹ́ kọlẹ̀kùn a máa rí ni ṣé wàá rí ìtí ẹ sọ nípa ọ̀rọ̀ ìgbèlú àwọn local government yẹn máa ń ṣe nǹkan míì ó ṣẹlẹ̀ sí ọmọ àbúrò bàbá mi tó jẹ́ pé alàgbè ló ń jẹ́ ta ni òun alàgbè nílùú Àwórì bóòjẹ́ alàgbè tọ̀tà bẹ́ẹ̀ni bóòjẹ́ tadó ajẹ́tìgbẹ̀sà pẹ̀tà Àwórì ni bẹ́ẹ̀ni ọmọdé yẹn wá fẹ́ lọ gbàwé gbèlú wọn fún ó wá pè mí pé kábíyèsí nìyẹn òun wà nígbà wọn fẹ́ gbàwé gbèlú mo ní kí ló dé ó ní wọn fóun gbé fóònù fún onítọ̀hún yẹn wọn gbé fóònù fún pé kí ló tó yẹ fún ọmọdé yẹn níwèé gbèlú ó ní òun ò mọ̀ níwọ̀n tó dárúkọ alàgbé yẹn ó dẹ̀ sọ pé ọmọ ọba Elégùṣì lòun ó yẹ kó fún náà lọ́ba nìyẹn kò ń ṣe kíni kan bá lókè máa lọ wá bá mi ó ní kí n kọ̀wé ránṣẹ́ sí kí n kọ̀wé fún ìwé ọwọ́ fún mo lókè mo ní kọ́ ọmọdé máa bọ̀ wá bá mi wọ́n á pẹ́ nìkan ní local government yẹn nígbà tí wọ́n pẹ́ nìkan ní local government yẹn ìyẹn wọ́n lọ bá pé kábíyèsí ẹ bá wà bí o ẹ bá wà bí o mo ní ìṣòro wa àṣé ìyẹn wà níbi tí wọ́n ní kọ́ ọmọdé wà bá òun kó wá bá òun káwọn jọ lọ sí ibi nígbà tí ọmọdé máa débẹ̀ àṣé ìyẹn rí ọmọdé yẹn ibi tó ti ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló fà á tó wọ́n fi fún ọmọdé yẹn ni pé ìyẹn náà kò mọ orúkọ agboolé bàbá ẹ̀. ọ̀rọ̀ rẹ̀. ṣe rí nǹkan. ọ̀rọ̀ rẹ̀. olótù kò mọ agboolé bàbá ẹ̀. ọdún kan táwọn mi lè pé ọmọ Elégùṣì ni ẹlòtọ́ ọmọ Elégùṣì Ọ̀tà ni ẹlòtọ́ ọmọ alàgbé ni àwọn ti ní lórúkọ pé alàgbé lọ́wọ́ kí ni ẹ̀yìn ibo lagboolé yín lọ́tà. ibà dìbò mi wò. tó bá di láwùn. nígbà tó ṣàlàyé fún mi ní máa ń kọ́ gbé fóònù fún mi ní sórí ayé yín ṣẹlá yín lóde òmò lè bàbẹ o dẹ̀ ń gbé Èkó ń bí kí ló ṣe tó béèrè tó máa wálé o dẹ̀ ń wálé kò sí kọ́ta ṣe lọ́tà tó ò ní wálé so ìyẹn tó wà nínú nǹkan tó fà tó ń gbà míì àwọn àjèjì ni wọ́n lọ gba kíní ẹlẹ́kìn kọjá kó àwọn ọmọ nílùú bẹ́ẹ̀ ni àwọn ìgbìmọ̀ bẹ́nẹ́fìtì kíní yẹn ìyẹn làwọn ọba ọlọ́ba ṣe sọ pé ó kẹtẹ́kẹ́tẹ́ tó lè fún èèyàn ní ìwé yẹn o
ẹ máa gbàṣẹ lọ́wọ́ àwa ọba bóyá onítọ̀hún tẹ́ ẹ sọ yẹn bóyá kò dọ́sọ́dọ̀ ọba bóyá ọba yẹn ọ̀dẹ̀ mọ́ ni bóyá òun náà dẹ̀ kì í ṣe ọmọ Àwórì lókè tẹ́ pé Àwórì lòun ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àìnífẹ̀ẹ́ ló ń fà á Ọlọ́run àbá wa ṣe Ọlọ́run àbá tó ìfẹ́ wà láàrin wa ìfẹ́ tó gbòòrò wá wà láàrin gbogbo àwọn Àwórì bó ṣe jẹ́ nìyẹn àwọn ọba lọ́ba la máa bára wa sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ àdì Ọlọ́run. bẹ́ẹ̀ ni ẹ kú ká má sọ̀rọ̀ àdì Ọlọ́run. ẹ kú a wà láti ṣe àwọn àbòbòlú àbí kí máa ti sọ àwọn alájẹ pé bóyá káwọn aráàlú wa máa rí wa lóòrèkóòrè ìgbà tó ń rí bàbá wa Ọlọ́tà lóòrèkóòrè kí ló tó fi rí àwa bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n lóòrèkóòrè kí ló tó fi rí àwa Ọlọ́run ní fi wá pamọ́ aburú o. àṣẹ Èdùmàrè ẹ ṣe kábíyèsí ẹ bá mi dúró sórí ìlà yẹn kí ná gbogbo ara lé kódà kò tí kù síbì kan láti àtẹ̀kan láti mí gbé ọ̀rọ̀ yíyẹ̀ wò ọ̀rọ̀ lẹ́ẹ̀tí gbọ́ àlàyé lẹ́ẹ̀tí gbọ́ lòtún lò sí yìí mo ṣì ń bọ̀ náà kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó àǹpadà wọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Nsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Ìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. kí ẹ ṣe jẹ́ ìrìwẹ̀ AAA Royal Store ẹ bá wa rajà lọ́wọ́ òun ọwà lé Ìdíọ̀kẹ́ lọ́hún lé iléeṣẹ́ tàmùtàmù yẹn gbé wà kò sí òun lẹ́ ò wá débẹ̀ lẹ́ ò ní rí aṣọ iyùn gbogbo lẹ̀kẹ̀ ọba oríṣiríṣi gbogbo ẹ̀ lé ó wà níbẹ̀ ẹ jẹ́ ká pọ́n kú wálé tiwantiwa ni ó. bákan náà ẹ bá mi gbéṣẹ́ fún mọ́nítà aṣọ òkè ọ̀hún ló mi ṣe gbogbo àlejò mi lọ́ṣọ́ gbogbo àlejò níbàgbé wá sórí ètò yìí bó bá jọkùnrin ọ̀mí fún un lífìlà bó bá jẹ́ obìnrin gèlè àti pèlé kọ́ṣẹ́ sọ látilẹ̀ ọ̀mí múṣẹ́ o iléeṣẹ́ yóò wá níbàjẹ́ láṣẹ Èdùmàrè ẹ bá mi gbéṣẹ́ fún mọ́nítà aṣọ òkè ẹ lè pe mọ́nítà aṣọ òkè sórí 07031968743 kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbèwá kò ní bàjẹ́ eré wẹ́ẹ̀ lójú owó mi rí èrè lójú gbogbo àmàmà rí o kábíyèsí o. olóòtú. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò lẹ́ẹ̀fi sílẹ̀ fún wa lè ní o. ṣé o. lágbọ́ ọlọ́run ìlú Elégùṣì lé ọlọ́run fi yí ṣe olórí síbẹ̀ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. àṣẹ o. àkókò tí yíyí eku a máa ké bí eku ẹyẹ a máa ké bí ẹyẹ o. lè nílẹ̀ wa ń ṣe àyájọ́ ọjọ́ bí àlékún oore àlàáfíà àìsàn láyé fi mí bá gbajúmọ̀ ẹ̀dá jẹ́ ayé ò ní fi kàn yí o. àti wá mi rí yìí àmì rẹ̀ rí a ò ní rí sunkún láṣẹ Èdùmàrè o. mo dúpẹ́ lọ́wọ́ yín fún ààyè lẹ́ẹ̀fi sílẹ̀ fún wa lé orí ètò yìí lẹ́ ti bá wa sọ̀rọ̀ lórí àṣàlẹ̀ èlé pẹ̀lú ìdánijùmọ̀ ẹ̀ tí mo pé àwọn èèyàn wá ti rí ọgbọ́n méjì mẹ́ta mú nínú gbogbo àlàyé lájọ ṣe lè ní pẹ̀lú ìdánilójú bá tọ́ pé yìí kábíyèsí ẹ jẹ́ wa. kégùn mi ṣe kéèké ìfàárọ̀ jù ẹ máa jẹ́ o. kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. àwa mi rọ̀ yìí ètò yìí ẹyé ẹ máa ṣùgbà wa o kò sí olè kéré lẹ̀ tí fi tì wá lè lórí ètò yìí káàtì ẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn ọmọ Àwórì lè mí sọ wípé ká máa nìṣó nítorí àmọ́rù ló lágbé wa ṣùgbọ́n àdúpẹ́ gbogbo ohun lè ń ṣùgbà wa àṣẹ̀fẹ́ kórúkọ tí kẹ́ máa dún nínú kíní yìí lọ́sọ̀ọ̀sẹ̀ kẹ́yé kẹ́ má gbàgbé
ètò wa yìí nílé Àwórì bí bá ṣe pé ní bọ́ sí ọjọ́ ètò ọ̀sẹ̀ tó ti bọ́ sí rọ̀tìrọ̀tì ẹ gbàlejò nílé Àwórì lé ti ọjọ́ bí ilé ní ṣùgbọ́n kọ́lọ́run dá wa sí dìmí ẹ̀ o. àṣẹ àjọṣepọ̀ ọdún. àṣẹ Èdùmàrè ẹ ṣé gan kábíyèsí. olóòtú mo dúpẹ́ lọ́wọ́ yín o. a máa rí ibà o. jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń gbétò náà àtàwọn tó ń gbétò náà lárugẹ ní agbára Ọlọ́run apá ò ní kún wọn. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ẹkùnfẹ́ mú un sí òkìkí náà máa lọ. àṣẹ àṣẹ. àwọn tí wọ́n ń gbétò náà tó ń fowó ra dátà tí wọ́n fi ń gbétò náà. kò rọrùn. Ọlọ́run ọba máa bù sápò tiwọn náà. àṣẹ àṣẹ àṣẹ. èmi náà wá ṣe àdéhùn lórí afẹ́fẹ́ lénìí. ìpè lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ọba tó ní ayé. àwọn alálẹ̀ mi gbọ́. nínú àá máa dá sétò yìí. Ọlọ́run á ṣe lè rọ. bó bá sẹ́yìn àtún lè gun ètò wọn tó ń jẹ́ Àwórì. ìyànjú láàtẹ̀mí gbà. kò tí ó tẹ̀ ti fẹ́ dà gbọ́dọ̀ sọ mí. ṣùgbọ́n gbà tí èmi máa ń gbọ́ program mi dáadáa o. bẹ́ẹ̀ni. máa ń gbọ́ dáadáa. wọ́n wà live pẹ̀lú yín. mo wá rí pé ẹ̀ ń gbàsọ̀ wa lárugẹ. ìyànjú láàbí gbà o. Ọlọ́run bá náà apáyín àpò ní kún yín. àṣẹ Èdùmàrè. ìgbìmọ̀ àbáyé dá sí. àṣẹ rẹ̀ kò sí wàhálà. mo fi àsìkò yìí kí gbogbo àwọn ládéládé ńlẹ̀ Àwórì. mo rọgbọ aládé ńlẹ̀ Àwórì àti ẹni tí ò dádé àti baálẹ̀ àti aráàlú àti gbogbo aráàlú wa tọ́jọ́jọ́ mọ Àwórì. kẹ́ ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ bá wa gbétò Àwórì lárugẹ. kẹ́ ẹ bá pé ètò yìí kún. a ní kan nílẹ̀ Àwórì tẹ́tẹ́lẹ̀ tó yẹ pé rédíò wúnà ní rédíò yẹn wà. ìyẹn ló ń ṣe bí eléyìí náà. ó sì wà lórí wa hàn tó sì tún gbé ìjọ wẹ́ẹ̀sì náà nìyẹn náà. tábà pọ̀ sí èyí tí lè sí. bẹ́ẹ̀ni. Àwórì a máa lọ sókè. àwọn èèyàn mọ̀ pé àwọn arábí yóò kẹrẹ. àkẹrẹ o. bẹ́ẹ̀ni. lórí àwa la nílẹ̀ lẹ́wà lọ́wọ́ yìí lá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀la. lọ́wọ́ yìí lá mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an. ẹ ṣé gan kábíyèsí. mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ o. àṣẹ wa o. ire o. ire o. ẹ ṣé gbogbo ẹ̀yin aráalé lè ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí gbogbo ìpátá ní ìrí o gbogbo ìpátá ní ìrí Adéníyì Olúbánwò ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa ìyá wa ọlọ́mọ plenty òmùrọ́wọ́ yìí rẹpẹtẹ lọ́tún lòsì kò ní bàjẹ́ àjọṣe wa àṣe pẹ́pẹ́ mo mi gbé yìí bọ̀ lórí ètò yìí o mo sọ fún ìlì yẹ mo mi gbé yìí bọ̀ lórí ètò yìí láìpẹ́ kọ́lọ́run dẹ̀ mi wá sí kò ní bàjẹ́ bẹ́ẹ̀ náà ní ìtọ́ mi gbé ẹja ńlá kan bọ̀ wá sórí ètò yìí lára àwọn lìjẹ́ ògbógì lílé Àwórì bí n bá dárúkọ fún mi ìṣì ní dárúkọ ẹsẹ̀ yìí bàbá wa ẹ ọ ti ṣèwé ọ ti kàwé gboyè ọ̀jọ̀gbọ́n lọ́wà mo mi gbọ́n ti kẹ́ bọ̀ lórí ètò yìí láìpẹ́ kó tó wá bá wa dá sí kí gbogbo ẹ̀ lè bọ́ sójú ọwọ́ lágbọ́ Ọlọ́run a ò ní ṣe ẹrú ẹgbẹ́ làṣẹ Èdùmàrè gbogbo ọmọ Àwórì pátá gbogbo ẹ̀ ilé wa lókèrè gbogbo wa ló máa rọ́wọ́ yọ ẹ kórè oko délé ẹ ò ní gbé sàjò àwa lè wà nílé lè kẹ́ orí tiwa ò lè tajú sójú koṣo kí ṣe máa ríre wẹ ẹgbẹ́ wọn nílé àkí gbogbo ẹ̀yìn lè ti fa ìsílẹ̀ ká fi dátà wò wá àdúpẹ́ iná nìkan wọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo wa ló máa àrówó ná àrówó pè ránníṣẹ́ làṣẹ Èdùmàrè a jẹ́ ìbílà máa bá ti alẹ́ yìí dé mọ̀rẹ́wí kí n tó wá kó lórí ètò bákan náà mo tún fàkókò yìí kí kábíyèsí mi lájọ kó lórí ètò lọ́wọ́lọ́wọ́ sẹ̀ yìí aláìlúwà ọba Maruf Alàgbé Elégùṣì tìlú Ọ̀tà wípé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ ṣọ̀pọ̀rẹ́ láyé o lígbàlígbà lẹ máa ṣe mo tọ́ kí ògbóni mi ambassador Razak Aliu Adisa akẹran onímọ̀ọ́bá ẹkùn ọmọ akẹran tí jẹ́wé gbégbé kábíyèsí ẹ pẹ́ fún wa mo kí ẹ̀ ti kẹ́ wípé ẹ kú ọdún lẹ́ṣẹ̀ lọ́nà ẹ ṣọ̀pọ̀ ẹ láyé nínú àlàáfíà àti ìdẹ̀ra lẹ máa ṣe o ẹ pẹ́ ẹ gbó kájọ kì í ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ àìlígbò kọ̀ọ̀kan nú yìí tì mi ní ṣaláì tó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà alátìlẹ́ wa lórí ètò yìí gbogbo ẹlẹ́ ní ká máa nìṣó mo dúpẹ́ lọ́wọ́ Mr. Kamarudeen Òjòlówó Adébáyọ̀ Ibrahim Jamiu òkè òkun lọ́hún lí gbogbo ìwà gbogbo ìlú máa kórè oko délé làṣẹ Èdùmàrè bákan náà Prince Kenny Akeozu ògbóni ògbó atọ kò ní bàjẹ́
ògbóni dá o àjọ ṣe pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè àrẹ̀mọ Olúkòsọ́kọ́ àrẹ̀mọ bá ìwúrò àrẹ̀mọ nọmba 1 lúwọ́ wa o ó yàtọ̀ sí un pápátá ẹ̀kúrè oko délé làṣẹ Èdùmàrè Mr. Olúwatósìn Babátúndé ògbóni gbogbo yìí ló máa kórè oko délé kò lè bàjẹ́ fún wa mo kí ọba láńlẹ́gẹ́ ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí kọba pẹ́ o kọba pẹ́ o kọba pẹ́ o kò ní bàjẹ́ lákòókò tí yìí ìlú Ọ̀tà a máa tẹ̀síwájú gbogbo ilẹ̀ Àwórì a máa gbèjò owó làṣẹ Èdùmàrè ọba Oníkọ̀tún Àtẹ̀gbó kínní kábíyèsí ẹkú palẹ̀mọ́ ọdún abáwa láyọ̀ gbogbo ló máa péjú ṣe tọ́lógún ọdún lẹ́ẹ̀ máa ṣe lórí àpèrè Ọlọ́run á dẹ̀mí gbogbo wa sí jùgbà ẹ lọ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yìí ọba Oyèkàn Alápàtì ìlú Àpá mo kí kábíyèsí gbogbo yìí ní ìyẹ́ Abrahamu yìí kìlú ọ̀gá bí ọba Onímèké tìlú Mèké lọ́hún mo kí gbogbo yìí Ògún Àwò kábíyèsí o kọ́ba pẹ́ o Ògún àtọ́ bẹ́ẹ̀ náà ní ìké olórí o gbogbo yìí ní kí ẹ kú ayẹyẹ ọjọ́ bí Ọlọ́run á dá ẹ̀mí gbogbo wa sí ọlọ́tọ̀ ti lọ́tọ̀ ẹ ṣe pẹ́pẹ́pẹ́ kò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Isiaka gbogbo yìí ní kí Alhaji ẹni Ọlọ́run mọ̀ ọba alàgbè gbogbo yìí láyé ìyẹn àlejò mi tè ní gbogbo yìí ní kí o Mrs. Dasliva yálé kan gbogbo yìí láàkí Alhaja Balikis Adétutù Akínhùnsí gbogbo yìí ní kí olóyè Saheed Olúsí ààrẹ fúti Candid àkíyí kò ní bàjẹ́ àṣẹ pẹ́pẹ́ balẹ̀ Amusa balẹ̀ ìlúgbọ Ẹlẹ́gbà ọkọ̀ ọdún àjọṣe wa ò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè Alhaji Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́tà yèyí aṣojú ọlọ́tà gbogbo ìpátálà kí o Adéwálé Kọ́dùn ọmọ bá wọlẹ̀ gbogbo yìí ògbóni Ògbóatọ́ kò ní bàjẹ́ Ayọ̀délé Ògúnbùyí Igwe 1 aláṣẹ CCC Ẹ̀sìnbámúdé International nílùú Ìjókòó lọ́hún ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú làṣẹ Èdùmàrè mọ́nítà aṣọ òkè Triple A Royal Store gbogbo yìí nìkí mọ̀ákẹ́ ọ̀gá mi olórúkọ Akínhùnsí Jamiu àjọṣe wa ò ní bàjẹ́ àṣẹ pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè mo ní ibi ní màá rí talẹ̀ èdè mọ̀ rẹ wí tírítí dijọ́ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò yìí èmi ọmọ iná láò Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kọ́ àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dù ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ ní ikọ̀ ọ̀dájú mẹ́nu ọmọ ní tírítí dijọ́ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò ire lójú owó ìrírí èrè lójú gbogbo àwárí ó dàárọ̀ ọ̀ràn àlámàsùn ire.